Nílé lóko lájò lẹ́yìn òdì mo kí gbogbo yín káàbọ̀ sí orí ìkànnì Musilight. Mo kí yín pé ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ ní ibi tẹ́kù gbogbo tẹ́ẹ̀bà tẹ́ láǹfààní láti máa wò ìkànnì Musilight. Àjíjẹ ara yóò máa jẹun, ọlọ́run ní fẹ́ ṣọṣẹ́ gbogbo wa. Ojú tẹ̀ fún wò wá àti títẹ̀ fún wò wá lòdì, kò sì ní fọ́nà ṣe ẹ ṣeun. Musilight TV #1 Islamic channel jẹ́ ìkànnì tí ó wà fún oríṣiríṣi wáàsí àti ọ̀rọ̀ ẹ̀sìn látọ̀dọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà ńláńlá jàǹkàjàǹkà tí wọ́n mọ̀ máa ṣàlàyé ọ̀rọ̀ nípa ẹ̀sìn wa. Ní báyìí, ẹ bá mi subscribe sórí Musilight TV kí ẹ lè máa jẹ ọ̀pọ̀lọpọ̀ gbádùn àwọn fídíò táwọn fi síbẹ̀ lónìí ọ̀rọ̀. Ẹ bá mi like kí ẹ sì bá mi subscribe, ẹ bá mi share kí ẹ bá mi comment sórí àwọn fídíò ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ sí. Ẹ worú Dr. Sharafadeen Gbadebo ọlọ́run bá ṣe dáadáa fún torí pé mùsùlùmí ni gbogbo wa tó ti nìsín. Ó béèrè pé ẹbọ mélòó ní ń bẹ nílọrin. Ó béèrè ọmọ tó wá dá lóhùn pé ẹbọ ń bẹ nílọrin ẹbọ mẹ́ta. Àwọn yìí ò ní ọmọ àlọrin gangan. Ọmọ àlọrin ní àwọn àti ní gangan. Kí ló dé tẹ̀ fún ọmọ àlọrin níwèé? Àwọn ọmọ àlọrin tí wọ́n sì ní kíní bẹ́ẹ̀ kan ló yẹ kẹ́ fún níwèé. Àwọn ló yẹ kẹ́ sáàfù níwèé. Ìsẹ́ni tó béèrè ló yẹ kẹ́ sáàfù. Àwọn tí wọ́n kọ̀ fáànù pé kíní bá ń bẹ nínú àwọn olóòrìyá ẹ̀rọ tó wà tẹ́lẹ̀. Táwọn bá ń mú jáde ìsáàfù oníwèé. Ó sì yẹ kó jẹ́ ìwé. Wọ́n ní ká bá fẹ́ kí ọmọ kíní kan ó bẹ̀rù kíní kan ìfẹ́ sọ àlùfànṣá. A máa fẹ́ kí ọmọ ọmọdé ló bẹ̀rẹ̀ ọmọ ilé ní lákòókò náà. Ó lágbá sí ètò ọgbọ́n. Kí ni ká fẹ́ yọ̀rọ̀ ń bẹ̀ ni pé ẹ wo jàbàtà bíbí ìdáko pẹ̀yẹ̀pẹ̀yẹ̀. Dáadáa. Ó ní ẹbọn bẹ́ẹ̀ lè sàrátì. Ó lẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ lè sàrátì. Ó lẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ lè wíìdì. Ó ní wíìdì Ó lẹ́kọ̀ọ́ nílẹ̀ ẹ̀rọ kẹta ó ní àfihàn wa. Ní ọba àlọ́run gangan ó lẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ ọlọ́run kẹtẹ̀ tàbẹ̀kọ́ wà bẹ́ẹ̀. Ó yẹ kẹ́pì lẹ́jọ́. Ó yẹ kẹ́pì ní jàbàtà lẹ́jọ́ ó yẹ kẹ́ sáfù ẹ̀. Kóòtù mi náà sọ́ di kí ni. Ẹ bá fẹ́ sọ̀rọ̀ lóòótọ́ ẹ fẹ́ ṣe làdúrà bàyàsì. Tí ọmọ ìyá méjì bá wọlé tó bá parọ́ fún àwọn wọn rẹ̀ rìn. Ó rẹ̀ ó yẹ kẹ́pì lẹ́jọ́ ó yẹ kó ti dákẹ́. Ó yẹ kí ní ìjàmbá táwọn ti dákẹ́ bẹ́ẹ̀ náà arákùnrin kan sọ pé nípa nímọ̀lá òun náà ní lọ́jà tó kọ́ ó ló sáwà ń pẹ̀lá yìí. Ìyẹn sáfù náà. Sàráfà Gbadebo dáràn. Sàráfà Gbadebo dáràn. Àkídà àwọn òpapọ̀. Abébí ọmọ sòdodo ọ̀rọ̀. Ó ti kọ́kọ́ ní mi tiẹ̀ ní dásì bẹ́ẹ̀ kí ni ò ní dásì. Ń bọ̀ sáà ní kú ni. Sáà ní kú ni. Táàmì ò ní kú mu. Táàmì ò ní kú ká bá sì fòkú wèrè rẹ̀ fún ìfúnwèrè ìjọba ìyá wèrè rẹ̀ fún wèrè sójẹ. Àti bọ̀tán kọ́. Àti bọ̀tán kọ́. Gómìnà bàbá wa tàná sí bá ṣe ń ṣe bọ̀ọ̀lù. Ẹ jẹ́ ká máa ní àmúmára. Ká dẹ̀ máa wẹ́kọ̀mù àwọn tí wọ̀nyí bá ṣe ìran wa. Ó àfa ọ̀gbọ́rọ̀ yìí. Ká máa ná àmúmára àwọn tó bá lẹ̀ ṣe ìran wa. Ká máa wẹ́kọ̀mù wọn. Ìlọrin nìkan kọ́ lọ́rọ̀ ibá wí o. Ìlọrin nìkan kọ́ lọ́rọ̀ ibá wí. Ẹ wo bí tá a ti gbé. Ẹni tí a bá ti gbé. Ẹ wo bí a ti gbé. Táwọn ọmọ ìyá wa gangan bá ń ṣàbòsí, ẹjẹ́ á bá wọn wí. Bàbá wọn wí. Wọ́n máa lo ẹlẹ́yàmẹ̀yà. Ẹjẹ́ á bá wọn wí. Ẹjẹ́ á bá wọn wí. Kájẹ ká mọ̀ ẹ wọ Ànábì Muhammad. Nígbà tí Súlì wé sírọ̀, ó sàrífín, kí ló jẹ́ ó sàrífín? Ànábì pín nǹkan Wọ́n ní ọlá pín nǹkan tó pọ̀ jù fáwọn tó ṣiṣẹ́. Àwọn tí wọ́n ṣiṣẹ́. Àwọn tí wọ́n sì ṣiṣẹ́ ní aráàta ni wọ́n. Aráàta ni wọ́n. Wọ́n wá fi àwọn ẹ̀yà tiẹ̀, ó fi wọ́n kàrà fún wọn ní nǹkan díẹ̀ díẹ̀. Ó wọ́n ní nǹkan díẹ̀ díẹ̀ gẹ́gẹ́ bí iṣẹ́ táwọn náà ṣe. Wọ́n bá tẹ́tẹ́ ṣe. Súlì wé sí àwa ní káàkiri àyà Muhammad. Ó ní wọ́n ti ṣe ọlá, ó ní bẹ́ẹ̀ ọlọ́pàá ló tọ́ pé yìí. Ànábì ní tí mi ò bá bẹ̀rù ọ̀rọ̀ ta ni ìbá bẹ̀rù ọ̀rọ̀. Táàrí láwọn bẹ̀rù ọ̀rọ̀ ta ló bẹ̀rù ọ̀rọ̀ sẹ́yìn gẹ̀gẹ̀ lọ́kàn. Súlì wé sí à. Ànábì fi bínú sọ̀rọ̀ pé Umaru Faruk tẹ̀ fẹ́ ó ti fa ìdáyọ̀ tó fẹ́ bẹ́ẹ̀ lónìí. Ó ti fa ìdáyọ̀ tó fẹ́ sórí ẹ̀ka ẹ̀ tó ọmọ kọ Ànábì lọ bá ń dáhùn tó bẹ̀rù Ọlọ́run. Ànábì ní o. Wọ́n sì bẹ̀rẹ̀. Ànábì ní sẹ́ẹ̀kúrú fẹ́ rí ọmọ tí àwọn ó ń bọ̀ wá ṣẹlẹ̀ ní ìkànnì
bẹ́ẹ̀ àwọn dìsẹ́ńdàtì ìran ẹni tó ṣe látàràtà yìí. ìran àwọn súnì ìwé sílẹ̀ àtọ́ni máa bẹ̀rù ọlọ́run yìí gbogbo àwọn àrọ́mọdọ́mọ jẹnẹrẹ́sì àwọn pátá ọgbọ̀ ntí gbogbo jẹnẹrẹ́sì àwọn ọmọ ṣe náà lè yìí. wọ́n máa ṣe rèé o. ntí wọ́n máa ṣe rèé lórí lọ́nà yìí. kúrò sáwùlì àsìnáàní. àwọn ọmọ kéékèèké ni wọ́n. kéékèèké wọn. màlúùkù wọ́n máa dẹ́rí. wọ́n máa dẹ́rí. múkìsìrì náà sí àbà. wọ́n máa kí ọmọ akúndùn wọ́n máa ní fẹ́lẹ́fẹ́lẹ́. yakuluna. wọ́n máa sọ fíẹ́rì ìbàdíyàtì. nípa ànábì. wọ́n ń sọ sílám. tí bá gbàgbé déédéé náà àdísì yẹn ẹ̀dá fún àfùwà tó tẹ́sí torí pé èèyàn ní gbogbo wa. wọ́n máa sọ nǹkan tó dá pa ànábì. wọ́n máa ṣàfihàn ara wọn sáànábì. sáànábì wọn alùsùn náà làwọn kódà sàlàfíà làwọn. kódà sọ́ọ̀lì àsìnáàní. àwọn kékeré ni wọ́n. wọ́n máa wá àtàkì àwọn àgbàlagbà. àwọn àgbàlagbà gbọ́dọ̀ sọ̀rọ̀ wọn ní ọ̀rọ̀ olóògbé. wọ́n máa bú wọn. wọn olóògbé wọn yìí wọn. wọ́n máa takò wọn. wọ́n máa takò wọn. ṣe ti mọ pé lọ́dọ̀ wọn. Fọ́háwì àláàmì láàkàrí wọ́n sì gbọ́. Láàkàrí wọ́n pọ̀ ẹni ó tásọ́rọ̀ ó pọ̀ jẹni lórí pé ọmọdé ni wọ́n. Ọmọdé ni wọ́n. Wọ́n à lọ́jọ́ lórí. Wọ́n à lọ́jọ́ lórí wọ́n kéwé. So, kí ni a fẹ́ yọ ló ń bẹ̀ ni pé wọ́n á ní wọ́n máa ka Kùránì lóòótọ́. Kùránì yẹn ò ní délẹ̀ o. Onídẹ́rẹ̀. Táwọn wí wọn ní ṣe o. Wọ́n ní ṣe tí wọ́n wí. Tí wọ́n wí wọn ní ṣe. Jámù òkú náà fi lè wọ́n. Wọ́n máa fẹ́nu fa ìsìlámù ya. Ìsìlámù máa fẹ́nu fa ìsìlámù ya. Wọ́n máa fẹ́nu fa ìsìlámù ya. Wọ́n bá rí lè wá ní kìí ṣe Mùsùlùmí. Wọ́n ní kìí ṣe Mùsùlùmí. Ẹjọ́ Tabuligi. Kìí ṣe Mùsùlùmí. Amadiya. Kìí ṣe Mùsùlùmí. Àwọn Súfí onítọ̀ yìí kọ́, wọ́n ń ṣe Mùsùlùmí, àwọn Ìfìwàní, wọ́n ń ṣe Mùsùlùmí, ọkọ̀ọ̀dọ́ tí wọ́n kọ̀ọ̀dọ́ máa lé ara wọn gan. Wọ́n máa fẹ́nu fa gbogbo ìgbà. Lẹ́gbẹ̀ẹ́ wọn kọ́ta ni wọ́n kàn dẹ́m títí tàbí ti máa gbọ́ fi di ayọ́pọ̀ dẹ̀. Ẹja fi ilé ìkọ́gbọ́n. Tá a bá rí òkú mi nílùú mi, gbogbo àwọn tá a bá ọ̀rọ̀ ìbábá wí, ẹ máa wẹ́ pọ̀mù ẹ̀. Àwọn ẹ̀pọ̀ mọ̀ ẹ̀. Bàbá wa Àgbárígìdó mà wọ́n àpérè lọ́rin. Ọ̀pọ̀. Bàbá wa Àgbárígìdó mọ̀ pé lọ́rin. Bàbá wa Awẹ́lẹ́jẹ́. Bàbá Awẹ́lẹ́jẹ́ Ṣakí. Ṣé Abubakar kọ́kọ́ wọn? Àbí ẹ̀yin ọmọ Ìlọrin. Sábúbákar náà ni. Awẹ́lẹ́jẹ́ Ṣakí. Àwọn ni. Bàbá wa Àgbárígìdó mà. Gaskiya. Àfáà ńlá gidi tán ní bàbá wa Awẹ́lẹ́jẹ́ Ṣakí. Ẹni pé tá a bá dárúkọ àwọn àgbàfà, tá a bá dárúkọ àwọn àgbàfà, bàbá Àgbárígìdó mọ̀ sí fọ́rọ́ tì. Wàláhì wò sí fọ́rọ́ tì. Ṣùgbọ́n àmọ́dá kọ bàbá wa Lágbàjì. Lágbàjì. A ti mọ̀ pé bàbá Tájù lè mú mẹ́rin lọ́pọ̀ wọn kéwù. Bẹ́ẹ̀ni. Ìlọrin kan náà ni wọ́n. Àmọ́dá kọ bàbá Ṣéwù Kàmọ́lù Dínà Ládàbí. A ti mọ̀ pé bàbá Tájù lè Ládàbí ló kọ́ wọn ní kéwù. Àmọ́dá kọ Ṣéwù Ádámù. A ti mọ̀ pé àtúntò wọn àfẹ́sìn ní Ìlọrin ní gbogbo àwọn wọ̀nyí. Ẹ máa fi bàbá Àgbárígìdó mà náà. Bàbá Àgbárígìdó mà ẹ máa fi kún ẹ má jẹ́ a máa lo ẹlẹ́yàmẹ̀yà. Ẹ má jẹ́ a máa lo ẹlẹ́yàmẹ̀yà agbá kìí ṣe kí etí sádàbí kí ti ṣe mọ̀nìkà sí. Ìkùn mẹ́rin láyé ní. Ká máa fi bàbá Àgbárígìdó mà kún. Ká máa tẹ àwọn míì mọ́lẹ̀ torí pé wọ́n yóò ṣe ìran wa. Nítorí pé wọ́n ń ṣèràn wa àbí àjọ kéwú níbì kan náà àbí sọ̀rọ̀ wa ló ti kéwú. Ẹja máa ń nà àwọn ẹlòmíì. Ọ̀rọ̀ yìí ó làkàlè ló lè yé o. Ó làkàlè yóò yé. Nípa àwọn aláàbí yóò lọ gbọ́ ẹni tí ò ní làkàlè àgbọ̀ ó ti yóò gbọ́ yóò máa yanu fún àmì tí bàbá wa kọ́mẹ́ǹtì tí ó kọ́mẹ́ǹtì tó ti forí báyìí láti kékeré ni. Láyé rẹ̀ ti bàjẹ́. Aláàbùfẹ́ gbé ìsìláàmù ìkan náà ní gbogbo wa. Ìkan ní gbogbo wa. Ó kẹ́sì ọmọ ọlọ́rin. Awéko, agẹ̀sẹ̀kó. Agẹ̀sẹ̀kó. Ọmọ èkó náà bá lọ gbó pé tí a fẹ́ lọ lò nílá ìgbó lẹ́kọ̀ọ́. Tí lọ ní bá gbó pé kíní kan
ọmọ èkó òníra ìlọ̀rọ̀ ni. Òníra ìlọ̀rọ̀ ni. Ọmọ èkó òníra ìlọ̀rọ̀ ni. A kàn mọ́ fúnlẹ̀ mọ́ra wa. A máa fún mọ́ra wa ni. Ká máa lo ẹlẹ́yàmẹ̀yà. Káfáyé gbára wa. Káfáyé gbára wa. Káfáyé gbára wa. Káfáyé kan tó dáa lọ́dọ̀ ẹni kejì wa tàbí nílùú kejì wa tàbí òkú kan èdè àwọn ẹ̀kọ́. Káwọ́ ẹ̀kọ́ mọ́ ẹ̀. Ẹlòmí orí rẹ̀ ò pé ọkọ bẹ́ẹ̀ á nílùú wo ni sẹ́kísẹ́ lù wá ní. A ní òsọ̀rọ̀ bẹ́ẹ̀. Àbòsí nìyẹn. Kódà kó kémi títí. Kémi títí wọn nígbà. Wọn nígbà. Àbòsí nìyẹn. Ẹ ti amúyẹ̀kó. Tá a bá ti rí àwọn tí wọn ò ṣe déédéé lọ́dọ̀ wa náà èdè àwọn àbọ̀rọ̀ wí. Ká máa bá wọn wí. Ìyẹn náà pè ní déédéé. Ìyẹn náà pè ní déédéé. Ìyẹn náà pè ní dọ́gba. Ìyẹn ní dọ́gba. Ẹ wo àwọn kan ẹ wo bàbá ṣé òkè àmọ́ ìfọlọ́ bá ṣàlékún kẹ wọn. Wọ́n lẹ̀ wọ́n lè kó ọsàn nílọrin. Bẹ́ẹ̀ni. Wọ́n lẹ̀ wọ́n lè kó ọsàn. Bẹ́ẹ̀ni nílọrin. Lẹ́yìn ọmọ kéékèèké ò bá tiẹ̀ mọ̀. Ẹ tiẹ̀ mọ̀. Àwọn àgbààgbà tó máa ń kó wa ẹ̀dá kò tó ń ṣe dáadáa. Wọ́n mọ̀ wọ́n lẹ̀ wọ́n lè kó ọsàn. Wọ́n lẹ̀ wọ́n bàbá lè kó ọsàn. Bàbá sì mọ fámìlì wọn. Èèyàn mélòó náà wọ́n lọ ilé ẹjọ́. Wọ́n ṣáà ti kọ́ọ̀tù ìwé ìjọba àwọn tó fi ń yàrá àbí ọlọ́pàá mọ́. Wọ́n sọ̀rọ̀ sí ṣé wàá dámọ̀. Wọ́n sọ̀rọ̀ ní ṣé káàdà. Ó wà dámọ̀ wọ́n máa paṣọ mọ́ra ká bá wọ̀ lọ nínú. Bẹ́ẹ̀ni. A ní níbo ó ti dè èèyàn mélòó. Nígbà kan tí àdámọ̀ ní agbègbè àmọ́ lògbòdò. Wọ́n sàmọ́tò ìgbòho wọ́n rí tọ́ pé ọ̀rẹ́ ìgbòho ìkúntì. Yàmútù. Ọ̀rọ̀ kan ní wọ́n bá bọ̀ ó sì ní ṣẹlẹ̀ tó fà á. Ó ní tó fà á. Ta ni ṣé wàá dámọ̀ ọ̀pọ̀lọpọ̀ àmì? Ta ni ṣé ká dámọ̀ lẹ gbọ́ nínú ọ̀tọ̀ pé bàbá wa ká mú wa fọlọ́pàá mú rí àbí wo máa ń ṣẹ̀wọ́n ni. Mùdírù Mọ́ríkàsì ń kọ́. Bàbá Mùdírù Mọ́ríkàsì àbíkú láì. Ta ni wọ́n kúrò wọn? Ta la gbogbo mọ́ ti di ta ni wọ́n kú tó bàbá yẹ. Bẹ́ẹ̀ni ló bá ti kọ́ ọ̀rọ̀ sọ́bàá inú àwọn alùsùn náà wá ti jàmá Mùdírù ní ọ̀kọ̀ọ̀kọ̀ kú. Adébódò Mùdírù. Wọ́n ti sọ́ di ìyàwó àlù. Wọ́n ti wá sọ́ di ìyàwó àlù. Bàbá ògbétí kó ń bẹ̀ bí wọ́n ṣe mọ̀nyàn tó bí wọ́n ṣe ní kò tó bí wọ́n ṣe lẹ́nu tó bàbá òfọlọ́pàá mú anybody nínú wọn. Pírẹ́sidẹ̀ntì ń lọ̀dọ̀ wọn. Lọ́dọ̀ wọn. Gómìnà ń lọ̀dọ̀ wọn. Wọ́n lọ́dọ̀ àbákà bàbá wa sí Adama bàbá wa sí Àbíkú láì. Sọ́jà wọn lọ sọ́dọ̀ sí Àbíkú láì. Àwọn tá láyé wọn lọ́dọ̀ Wọ́n lọ̀dọ̀ wọn. Òtítọ́ ẹ̀ náà lábọ̀ òwúrọ̀ opportunity yẹ pé ọmọ báyìí fún mi ó yẹ ọlọ́pàá ẹ lọ gbé. àfi tí ó bá ti ń di pé ó ń pọ̀ jù débi pé. Wọ́n lọ ń gbé àwọn ìtàn náà tí ò dáa. Tí sáré Nípa wọn. àbọ̀ parọ́ mọ́ wọn. Yẹn ní onítọ̀ wá mú eré kú nínú ọ̀rọ̀ tó pa mọ́ wọn. Wá mú kúrò àbọ̀ tọ̀bọ̀ náà jẹ́ fámìlì wọn. Gẹ́gẹ́ báwọn alákatá bí tí ẹ̀sìn tí wọ́n ṣe. Òkè ń sìn sí ká sọ pé àwọn olórin gan-an wọ́n fẹ́ ní mọ́nì ìjà àwọn àfáà lọ. Àwọn àfáà lọ.